ẹ share live yìí o. ẹ share live yìí sí Àgbàlá Gabriel. ẹ share live yìí sí broda Muyideen torí àgbàlagbà ni wọ́n àgbọ́dọ̀ máa larúkọ má gbàlagbà lórí. Broda Muyideen, ẹ share live yìí sí ìyàwó Muyideen. ẹ share live yìí sí ìyàwó bàbá Muyideen. ẹ share live yìí fún àwọn pásítọ̀, àwọn àfáà, àwọn wòlíì tó ti ń dájọ́ látàárọ̀ wípé ọba àgbáyé fẹ́ sọ̀rọ̀, ọ̀rọ̀ máa bọ́ wá ẹ gbọ́ wínrínwínrín lẹ́nu mi. Àwa ò ní pẹ̀pẹ́ sọ, a máa là mọ́lẹ̀ ní kárá. Tí a bá ti sọ nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Kì í ṣèmi ló fẹ́ sọ̀rọ̀ o, nǹkan tó fẹ́ sọ̀rọ̀ rí. ọ̀rọ̀ ọlọ́tí mo fẹ́ sọ lálẹ́ yìí. ẹ̀yin ti TikTok ẹ máa double tap. ẹ̀yin tí ẹ jẹ́ kí n pín àkán náà bàbá máa padà rówó gbà. àwọn ọmọ mi ti Instagram ó pọ́jọ́ mẹ́ta tó ń ti fún mi lówó mọ́. First Bank. ẹ share live yẹn pa o. ẹ gbọ́ lógo yẹn ni òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run by King Solomon. àwa ò kì í pèpè ká má pèpè ọ̀rọ̀ ká má pèpè ká má sẹ̀ǹpẹ̀sù. I don't dey wait for you analyse sef okay. àwa ò kì í ṣàdédé bẹ́ sínú ọ̀rọ̀ láì gbọ́ ìdìdì ọ̀rọ̀ láì gbọ́ tọ̀tún ká gbọ́ tòsì ká gbọ́ tààrin ká gbọ́ tègún. ọ̀rọ̀ ẹ mo ti ń gbọ́ látàárọ̀. mo gbọ́dọ̀ gbọ́ kí alẹ́ àlè ká tún dá sí. a ò gbọ́dọ̀ gbọ́ tẹ́lẹ̀ nìkan ká máa bẹ́. a gbọ́dọ̀ gbọ́ ti gbogbo ènìyàn ká wá wò wípé báwo lọ̀rọ̀ ẹ ṣe rí. Bíbélì sọ wípé ẹ jẹ́ ká wádìí gbogbo dájú ká lè mọ̀ lè ti ṣe òtítọ́. mo ní kẹ́ share live yìí pa. ẹ share live yìí sí Àgbàlá Gabriel wípé ọba àgbáyé fẹ́ bá sọ̀rọ̀. ẹ share ẹ̀ sí alàgbà Muyideen wípé ọba àgbáyé fẹ́ bá sọ̀rọ̀. ẹ share ẹ̀ sí ìyàwó alàgbà Muyideen wípé ọba àgbáyé fẹ́ bá sọ̀rọ̀. ọ̀rọ̀ Ọlọ́run yé o, ọ̀rọ̀ Ọlọ́run lágbára o, ọ̀rọ̀ Ọlọ́run yé àìkú ní títí ayé. ọ̀rọ̀ Ọlọ́run yé o, ọ̀rọ̀ Ọlọ́run lágbára o, ọ̀rọ̀ Ọlọ́run yé àìkú ní títí ayé. àìkú ní títí ayé, àìkú ní títí ayé. àìkú ní títí ayé o, àìkú ní títí ayé. ọ̀rọ̀ Ọlọ́run yé jàre, ọ̀rọ̀ Ọlọ́run lágbára o, ọ̀rọ̀ Ọlọ́run yé àìkú ní títí ayé. Ẹ̀kalẹ́ sà, ẹ̀kalẹ́ mà. My name is Adelano Adekunle Solomon, aka Talofeku Babagba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Obos, the only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil, many things spoil, there will not be solution. Your fourth generation
we suffer for it. I don't belong to any religion. I teach Bible, Quran, and Oduifa traditional. I don't believe in any religion. I believe in humanity only. And I believe in love. That is all. I don't belong to anywhere. I belong to everywhere. I am 237 years old, whether you like it or not. Agbala Gabriel. Eku setakutakun. Eku orese. Ọlọ́run san yín lẹ́san. Gbogbo kò tẹ́ ṣe fún Muyideen pátá. Ọlọ́run san yín lẹ́san. Bẹ́ẹ̀ sì sọ pé kí ayé Muyideen alàgbà Muyideen rí. Ayé yín náà rí bẹ́ẹ̀. Ayé àwọn ọmọ yẹn rí bẹ́ẹ̀. Gbogbo èròkérò tẹ́ gbà sí Muyideen pátá kó jẹ́ tiyín. Bẹ́ẹ̀ ni. Mi ò tí dọ́dọ̀ yín mọ́ bọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ń dájọ́ látàárọ̀. Ìgbà tí máa wo gbogbo yín lọ. Bíbélì sọ wípé bí ìwọ bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ. Eléyìí tó pọ̀jù nínú àwọn pásítọ̀ tó ń dájọ́ látàárọ̀. Wọ́n ń dá ẹjọ́ wípé nǹkan tí Àgbàlá Gabriel ṣe wọn ò lè ṣe. Ẹjọ́ wípé máàní yìí wọ́n ti ní sínú tẹ́lẹ̀ wọ́n fẹ́ ba ayé ẹ̀ jẹ́. Wọ́n wá rí opportunity àti dájọ́. Ẹ ò focus nǹkan tó ṣẹlẹ̀. Nǹkan tó wà nínú yín lẹ ń sọ jáde. Kò yẹ kó má rí bẹ́ẹ̀. Ẹ sọ reality, ẹ sọ òtítọ́. Now, kó tó di pé máa padà sí ojú ọ̀rọ̀ gangan. Ṣé rí ẹjọ́ Àgbàlá Gabriel kò tí ì ṣe é dá. Ẹnikẹ́ni tó bá sì ń dájọ́ Àgbàlá Gabriel now alábòsísì ni. Ìdí tí ẹjọ́ yẹn tí ì ṣe fi dá nísìn rèé. Nígbà tí alàgbà Muyideen máa kọ́kọ́ sọ̀rọ̀ láàárọ̀, ó sọ ọ̀rọ̀ méjì kan sí mẹ́ta. Bọ̀ máa sọ méjì ń bẹ̀, máa fi ẹyọ kan ẹ̀kẹta yẹn sílẹ̀. Ó dìgbà tí alàgbà Muyideen bá dáhùn question méjì ká tún lè rí ẹjọ́ yẹn dá. Question àkọ́kọ́, mo kọ́ ilẹ̀ ni o. Àtàárọ̀ mo ti wà nídìí ọ̀rọ̀ yìí. Torí àwọn tí Ọlọ́run dídì rán mi sí làwọn tálákà. Láti ṣe ìdájọ́ òdodo. Alàgbà Muyideen sọ̀rọ̀ kan láàárọ̀. A ò tí ì rẹ́ni bèrè lọ́wọ́ ẹ̀ wípé kí lè túmọ̀ ọ̀rọ̀ yẹn, kí ló rí tó fi sọ bẹ́ẹ̀. Sẹ́rí gbogbo ẹ̀yin tí ẹ ń pe alàgbà Muyideen ní wèrè, orí tiyín ti burú, ẹ ń sínwín. Wèrè ni ó mojú òbò. Wèrè ó mọ bí tán sáìnì sí nínú ìwé. Ẹ̀yin tẹ́ ń pè ní wèrè yẹn pé ẹ̀jẹ̀ ti ta sọ́pọlọ ẹ̀yẹn. Orí ìyáláyà bàbá ńlá kú bàbá yín ló ya wèrè. Aláùdàyà. Alàgbà Muyideen gbọ́dọ̀ kọ́kọ́ dáhùn question méjì. Question àkọ́kọ́ ni wípé nígbà tó ń bèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló ṣe ẹ́ arákùnrin? Ó ní alàgbà Gabriel ní. Ó lóun ló sọ òun sí oko àárọ̀. Wọ́n ní kí ló ṣe? Ó ní kí ni ìtumọ̀ ó ní onímọ̀ tara ẹni nìkan ni. Ẹ di point yẹn mú. Number 2, ó ní afẹ́kẹ́ ni ó jẹ́, má jẹ́ ká yó. Point méjì yẹn a gbọ́dọ̀ bèrè lọ́wọ́ ẹ̀ wípé ọ̀nà wo, kí ni ìdí tí ẹ fi pè alàgbà Gabriel ní onímọ̀ tara ẹni nìkan ènìyàn? Ó gbọ́dọ̀ sọ. Number 2,
nìdí tẹ́ fi sọ wípé afẹ́kẹ́ni ó jẹ má fẹ́ ká yó èdìdí wà níbẹ̀ there is key there but kò tí ì sí sans fún arákùnrin yìí láti sọ̀rọ̀ so gbogbo ẹjọ́ tẹ̀sí ń dá a ò tí ì lè rí ẹjọ́ yẹn dá ó dìgbà tí alàgbà Muyideen yìí tó ń bá sọ reason tó ń fi sọ point méjì yìí fún wa afẹ́ ajẹ́ má fẹ́ ká yó onímọ̀tara ẹni nìkan ni kí lẹ papọ̀ ó tún di wípé ó di onímọ̀tara ẹni nìkan kí lè túmọ̀ afẹ́ ajẹ́ má fẹ́ ayó kí ló rò kí ló ṣẹlẹ̀ kó ló dé kó sọ bẹ́ẹ̀ kí ni reason tó fi sọ ó dìgbà tí wọ́n bá lè sọ point méjì yẹn ká tó lè rẹ́jọ́ yìí dá that is point one ìyẹn ti question tí alàgbà Muyideen ni máa bá wa dáhùn wọ́n gbọ́dọ̀ sọ reason ẹ̀ point méjì yẹn wá sọ point kejì à ń padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel àwọn náà ní answer àti dáhùn àwọn náà máa dáhùn question méjì question àkọ́kọ́ ni wípé Àgbàlá Gabriel alàgbà mo máa like yín o mo máa love yín o mo máa like iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe yìí o ṣùgbọ́n this is my question kí ni ìdí pàtàkì tí ẹ fi ná Muyideen alàgbà Muyideen kí ni reason number two ṣé torí pé ẹ ṣe oore fún ní ẹ ṣe rò pé ẹ ní ẹ̀tọ́ láti ná that is your question Àgbàlá Gabriel now ẹ jẹ́ ká wá sọ reality mi ò mọ iye ọjọ́ orí alàgbà Muyideen bọ̀ kó bá jẹ́ wípé ẹni tó wà ní àyè ẹ̀ tó wà láyé ara ẹ̀ tó jẹ́ ọmọ ìjọ yín ìyàwó ẹ̀ wá fẹjọ́ ẹ̀sùn yín ṣé ẹ lè gé ẹgbàá kẹ́ẹ̀ná mistake tẹ́ ẹ ṣe níbẹ̀ ń lágbára púpọ̀ láìsọ ọmọ kékeré láìsọ ọmọ primary 1 but ìgbà tẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ yẹn jáde lórí life kò tì yín lẹ́nu ọ̀rọ̀ yẹn ò tì yín lẹ́nu wípé táwọn èèyàn bá gbọ́ báwọn náà ṣe máa feel tẹ́ bá tiẹ̀ ná ó yẹ kẹ́ parọ́ lójú àwọn èèyàn pé no mi ò ná ẹni tó níyàwó sílé ìyàwó ẹ̀ náà máa wà níbẹ̀ nígbà tẹ́ ń nà yẹn o ó dá mi lójú pé ìyàwó yẹn máa rẹ́rìn gan ẹ bá mi ná dáadáa àràmàdà olúpẹpẹ dáwà jábèjì sódò òkè onílé kiri wà jàmọdò òkè gbí ó ṣeéṣe kẹ́ máa ṣe bẹ́ẹ̀ fẹ́ lòmí ẹ má tún ṣerú ẹ̀ mọ́ ẹ má tún try ẹ ẹ lè lọ ọmọ 25 years bẹ́ẹ̀ ni ìfọ́tà pààyàn ọmọ yín tẹ́ bí nínú yín tó ti ga tó yín lórí ìdúró ṣé ẹ lè dá dọ̀bálẹ̀ kẹ́ máa nà for what tó bá tiẹ̀ jẹ́ wípé ẹ̀yin lẹ ń bọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ń bọ̀ you don't have the right no matter what don't do that again that is point 2 question tọ̀dọ̀ yín nìyẹn kí ni ìdí tí ẹ fi rò pé ẹ ní ẹ̀tọ́ láti nà no matter what she do number 3 mo ti dọ́dọ̀ ìyàwó ẹ̀ question ti ìyàwó rẹ̀ o tó máa dáhùn ìgbà la máa tún lè dájọ́ for now àti lè dá kankan torí kankan sì sókùnkùn láàrin yẹn tí ò tí hàn sí ọmọ aráyé question ti ìyàwó rẹ̀ ṣé torí pé alàgbà Muyideen wà pẹ̀lú Àgbàlá Gabriel lẹ́sẹ̀ fẹ́ ni
tàbí ẹ nífẹ̀ẹ́ ẹ̀ ní tòótọ́ lẹ́sẹ̀ fẹ́ lẹ́fi sọ wípé ẹ ò lè tẹ̀lé lọ. ọkọ ẹ lòun ò gbébì kan mọ́ wo ni wọ́n máa dúró. What do you mean? Are you marry Agbala Gabriel or you marry your husband? This woman, go and take time. ọkọ ẹ lòun ò gbébì kan mọ́. You need to follow her. tó bá mọ̀ wípé o lè follow ẹ ẹ lọ sí kóòtù kẹ́ lọ jáwé ìkọ̀sílẹ̀ fún ara yín. No matter what, is your husband. Are you marry him because he living with Agbala Gabriel, or you marry him because you love him? You need to answer that question. Àwọn questions tó ń gbọ́dọ̀ kọ́kọ́ clear lélẹ́yìí kó tó di wípé a máa lè rí ẹjọ́ yẹn dá. There is something in the mind of Alàgbà Muyideen tó ti ráyè sọ jáde. Yeah. Ní báyìí mo fẹ́ wá sọ ọ̀rọ̀ fún ẹ̀yin sóore generally. Wọ́n gbọ́dọ̀ clear àárín yìí o. Láì jẹ́ pé wọ́n clear question tí mo béèrè yìí ẹ ò lè rẹ́jọ́ yẹn dá o. Gbogbo ẹjọ́ tẹ́ bá sì ń dá ẹjọ́ astaga fúlì láì ní o. Ẹ ṣe àláìfù yìí o kó kàn wọ́n lára o. Ẹni tó bá fẹ́ lọ sí interview fún wọn èmi ò kí ń kó ń lé mi. Kó ń béèrè question yìí lọ́wọ́ Muyideen. Kí lè tó máa fẹ́ ajẹ́ má fẹ́ ká yó? Kí ni rí tẹ́ fi pe Agbala Gabriel ní afẹ́ ajẹ́ má fẹ́ ká yó? Kí ni rí tẹ́ fi sọ wípé onímọ̀ tara ẹni nìkan ni? Kí ló pa yín pọ̀? Point yẹn ní key nínú. You need to ask. That is it. Mo fẹ́ wá sọ ọ̀rọ̀ kan fún ẹ̀yin sóore gbogbo ayé. Mo ti máa ń sọ fún yín lórí live 100 hours. Mo ní ẹni oore tí o bá ti ṣe tí o bá jókòó tì ẹ nìyẹn tẹ́nìyẹn bá jókòó tì ẹ ó máa padà dìbì mọ́ ẹ lọ́wọ́. ẹnìkan tó máa ṣoore tó re máa ń gbè èyí ni ẹni tó ṣoore tó gbé ẹnìyẹn sókèrè tí kò kàn pa wọ́n pọ̀ tí ò rán ẹnìyẹn níṣẹ́. Ẹni oore téèyàn bá ṣe tó bá ti jókòó tì any problem. That is human being for you. Kí ló gbẹ̀yìn wo ṣoore fún mi? Nǹkan tó ń gbẹ̀yìn wo ṣoore fún mi ni wípé kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí. Mo wá fi àkókò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá nílé lóko. Ẹ̀yin lẹ ti ń gbé Alàgbà Muyideen láti ìgbà tí Ọlọ́run ti fi Agbala Gabriel ṣe sábàbí ẹ̀. Ẹ̀yin lẹ ti ń gbé. Kì í ṣe owó Agbala Gabriel ló fi sponsor ẹ̀. Owó gbogbo àgbáyé ni. But òun lọ́lọ́run lò gẹ́gẹ́ bí olùtọ̀nà. Tí ẹ bá ṣàkíyèsí Muyideen dáadáa, nǹkan tó ń jà fún ni òmìnira. Ìwọ tó bá sọ wípé Muyideen ya wèrè, bàbá ẹ lákú bàbá ẹ ló ya wèrè. Arákùnrin yẹn mọ nǹkan tó ṣe. Nǹkan tó ń fún ní headache, nǹkan tó ń bà nínú jẹ́ ó fẹ́ gba òmìnira. Kó as a man kóun lè jẹun lásìkò tó bá yẹ kóun jẹun, kóun lè pàṣẹ lásìkò tó bá yẹ kóun pàṣẹ. That is what you need. But there is something tó wà nínú ẹ̀ tí ò tí sọ. Pẹ̀lú ọ̀rọ̀ méjì tó jùjí síta láàárọ̀ kùtù ha èèyàn pé Agbala Gabriel afẹ́ ajẹ́ ká má jẹ́ ká yó ni onímọ̀ tara ẹni nìkan ni. That two words have meaning. He need to tell us the meaning of that word. So gbogbo mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, oore kan tí ẹ lè ṣe fún Muyideen láyé ó ní mo fẹ́ sọ fún yín tẹ́ bá mọ̀ pé like ẹ lóòótọ́. Ṣé ẹ rí ilé ẹ̀ tó wà ní ọ̀dọ̀ Agbala Gabriel yẹn? Tí a bá rẹ́ni tó lè rà lọ́wọ́ ẹ̀,
kí wọ́n lọ bá gẹ̀ẹ́tì ilẹ̀ sí ìta kó kọ́lé ẹ̀ síbi tó bá wùn ṣẹ́ǹjì tó bá kùn kó wọ́n fún kó máa fi ṣègbésí ayé ẹ̀ tó bá wà wùn níbi tó wà kó lọ fi ta bàbá Jẹ̀bú kó ká anybody tó bá wùn kó na dáadáa tó bá wùn kó ṣe ṣàkàṣàkà ẹ ti ṣètì fọlọ́. That is the only key tẹ́ bá mọ̀ pé fẹ́ sọ̀rọ̀ fún tàbára ẹni tó lè ra ilé yẹn because the problem of that man is freedom. That is all. But lórí ọ̀rọ̀ wípé à ń dájọ́ bóyá Muyideen ló dání o bóyá Muyideen ò dání o bóyá Àgbàlá Gabriel ló dání o bóyá Àgbàlá Gabriel ò dání o ká tún lè mọ òtítọ́ ibẹ̀ ká tún lè dá ẹjọ́ yẹn a gbọ́dọ̀ mọ ìdí tí alàgbà Muyideen fi sọ wípé afẹ́ ajẹmáfẹ́ ayó ní Àgbàlá Gabriel olímọ̀tara ẹni nìkan ni a gbọ́dọ̀ mọ reason tó fi sọ bẹ́ẹ̀. Ayé mo gbèdì fún yín o mo gbèdì fún ayé o láàárọ̀ yìí mo rí oríṣiríṣi comment that man they need to take him to Arrow ó ní mental health ó ní mental problem. No, it's not like that. Ẹni tó ní mental health tí ò bùyàwó ẹ̀ jẹ ẹni tó ní mental health tó mọ̀ wípé ìyà tó ń jẹ mí yìí pọ̀ eléyìí tí ìyà yìí máa fi jẹ mí lọ jẹ́ kí padà síṣẹ́ láàárọ̀ mi kí ló dé tí ò kú nínú ilé kó lọ máa gé orí ènìyàn tó jẹ́ pé iṣẹ́ láàárọ̀ ló padà sí. Ẹ̀yin ènìyàn ẹ burú o ẹ̀yin ènìyàn ẹ burú o ẹ rí gbèsè ayé yín níta. Bí olówó àti tálákà bá ní ìṣù ẹ gbọ́dọ̀ farabalẹ̀ kẹ́ wo ọ̀tún kẹ́ wo òsì kẹ́ tún sọ̀rọ̀. Ẹni tó bá like ènìyàn ló bá yàn sòótọ́ ọ̀rọ̀ ẹni tó bá hate ẹ máa purọ́ fún ẹni. Mo ti kó mẹ́ mo fẹ́ parí ọ̀rọ̀ mi sọ́dọ̀ Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú. Mo bá yín sọ ọ̀rọ̀ kan sẹ́yìn ó ti pẹ́ mo ní ẹ ò jẹ́ anybody ní explanation but eléyìí ẹ gbọ́dọ̀ ṣe explanation kórúkọ yín má bàa bàjẹ́. Ṣùgbọ́n mo máa sọ ìdìdì ọ̀rọ̀ kan tó bá jẹ́ wípé ìfẹ́ gbogbo ará àwọn tí ẹ ń ṣoore fún lẹ ní tẹ́ fi ṣe gbogbo orí tẹ́ ń ṣe yìí kò ní sí ẹ̀dá kan láyé tó lè bì yín ṣubú ẹ máa dúró títí láé. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹni lọ́kàn láti rẹ́ àwọn ènìyàn jẹ mo fún yín ní 5 years wọn ò ní gbórúkọ yín mọ́ èmi ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. Ìdìdì tí mo gbé dání ẹ̀mí ni o é sára ẹ̀mí ni o é sára ìdìdì tí mo gbé dání gbígbì ẹ̀mí ni o é sára jàre o ẹ̀mí ni o é sára. Tó bá yẹ pé ìfẹ́ àwọn ọmọ ènìyàn lẹ́ni tinútinú tẹ́ fi ṣe gbogbo orí tẹ́ ń ṣe yìí kò ní sí ẹ̀dá kan tó lè dúró níwájú yín. Ẹ máa dúró títí ayé. Ṣùgbọ́n tó bá yẹ pé láti rẹ́ àwọn ènìyàn jẹ 5 years èdìdì ohun máa ara máa sán ọ̀rọ̀ máa fọhùn àwọn èèyàn wá sọ wípé àṣebẹ́ ṣe rí rèé àṣebẹ́ ṣe rí rèé. Bíbélì wa sọ wípé ògo tí ìkẹyìn á wá ju ti ìsíwájú. Bíbélì sọ wípé ẹni tó bá dúró kó kíyè sára kó má bàa ṣubú. Ilé ayé kò sí kankan níbẹ̀ o kò sí nǹkan tó lágbára tó pé kéèyàn ṣe báyìí tó bá ti ṣe báyìí ó máa flow tí gbogbo àgbáyé gbógun tẹ́ wà máa borí wọn.
ṣùgbọ́n tó bá ṣe báyìí ó léwu púpọ̀. ọ̀rọ̀ ti pọ̀ lóríṣiríṣi, mi ò kì í dáhùn sọ̀rọ̀ ènìyàn o, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ eléyìí I have interest in it. ẹ jọ gbogbo ẹni tẹ́ bá súnmọ́ alàgbà Muyideen yẹn, ẹ béèrè question méjì lọ́wọ́ ẹ̀ pé kí ni tó fi sọ bẹ́ẹ̀ fún olórí ẹ̀ wípé afẹ́ ajẹmáfẹ́ ayé o. kí ló tó sọ lẹ́ẹ̀kejì? afẹ́ ajẹmáfẹ́ ayé o. ẹ ò lè mọ̀ tara ẹni nìkan, kí ló pa yín pọ̀? kí ni tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà? mo gbọ́dọ̀ sọ. mo dẹ̀ fi àkókò yìí rọ alàgbà Muyideen nìyẹn. mi ò ní kó má fẹ́ ìyàwó ẹ̀ yẹn, mi ò ní kó má fẹ́, bọ̀ọ̀rọ̀ dáadáa. aláùdà olúpẹpẹ ajapẹpẹ kákáká lójú ogun lé òrómì ẹ̀yẹ sódò òkè onílé kéréwú àjàmọdò òkè. àbúrò là ń sọ fọmọlúwàbí, tó bá dénú rẹ̀ àdì òdìdí. bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan lòtítọ́ máa bá. alábòsí máa ń kọ́lé, alábòsí máa ń ra mọ́tò, alábòsí máa ń bímọ, alábòsí máa ń ṣe wedding. àtúbọ̀tán alábòsí ò ní dáa. Àlùkùránì jẹ́rìí sí, bíbélì jẹ́rìí sí, odù Ifá jẹ́rìí sí. olóòótọ́ lè jùyà fógún ọdún. ẹ gbọ́ nǹkan tẹ́jọ́ gbé sọ ni, ó ní irọ́ gorí igi, ó ní irọ́ pín, ó ní òtítọ́ korò ju ọ̀run àjàlè. irọ́ gorí igi, irọ́ pín. that means wípé nígbà tí irọ́ gùnkè títí tó dé òkè orí ewé, ó pín síbẹ̀. ṣùgbọ́n òtítọ́ korò ó ju ọ̀run àjàlè. òtítọ́ máa dá nígbésí ayé ènìyàn, ẹ̀yin ènìyàn wọ̀nyí. ẹ má má ṣe tẹ̀bẹ̀lẹ̀kù. ẹ má má torí pé ẹnìkan ṣoore fún yín kẹ́ máa sọ ọkọ̀ tó yẹ kẹ́ sọ. ẹ má ṣe ìdájọ́ òdodo. ẹ̀yin pásítọ̀ tẹ́ ń dájọ́ látàárọ̀, ẹ má má dájọ́ torí pé Àgbàlá Gabriel lè ṣe nǹkan tí ẹ ò lè ṣe. orí olúkánukún ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n iṣẹ́ tá a bá pe olúkánukún sí kó ṣe pẹ̀lú òtítọ́ àti òdodo. iṣẹ́ tá a bá ti pe olúkánukún sí kó ṣe pẹ̀lú òtítọ́ àti òdodo. kò sí kò tó níbẹ̀rẹ̀ tí ò ní òpin o. ilé ayé àfọwọ́bà fílẹ̀ ni o. ilẹ̀ ń wáyé máa yà fún o, ilẹ̀ ń wáyé máa yà fún o. bẹ́ẹ̀ lówó lọ́wọ́ ẹ̀mí á kú o, bẹ́ẹ̀ ò ní rárá ẹ̀mí á kú o. ilẹ̀ ń wáyé máa yà fún o. nǹkan tí fẹ́ bá yín sọ nìyẹn lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. mo dé padà sọ́dọ̀ ìjọba Nàìjíríà. ẹ̀yin ìjọba Nàìjíríà, Ọlọ́run máa ràn yín lọ́wọ́, ẹ̀ mà ní rí dààmú. àánú yín máa ń ṣe mí, ẹ̀yin tẹ́ wà lásọ̀rọ̀ kí wọ́n yìí. minimum wage èlò náà pè náà, èlò náà sọ pé wọ́n fẹ́ gbà ní minimum wage. ṣe 60 something àbí èlò mi ò mọ̀. èlò lẹ́ ń jà fún ẹ̀yin ASUU àbí ẹ̀yin kíni, èlò lẹ́ ń jà fún gangan. ẹ jẹ́ kí já yín sí nǹkan tí ẹ ò mọ̀, ẹ jẹ́ kí já yín sí àṣírí tí ẹ ò mọ̀. ẹ̀yin tí ẹ ń jà fún minimum wage, ẹ jẹ́ kí n já yín sí àṣírí tí ẹ ò mọ̀. àṣírí tí ẹ ò mọ̀ lélẹ́yìí. ìjọba gbọ́n, ṣùgbọ́n gbogbo ọgbọ́n tó ń gbọ́n ọgbọ́n jìbìtì ni. ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀ o. nǹkan tó ń practice, nǹkan tó ń ṣe fún yín, ẹ jẹ́ kí n láyé yín o. ìjọba ní owó tí wọ́n lè fi máa san minimum wage 500. ṣùgbọ́n calculation wọn ni wípé tí a bá san 500 fún minimum wage, ẹlòmíì nínú yá gba 2 million, ẹlòmíì nínú yá gba 1 million, ẹlòmíì nínú yá gba 1.5. ìwọ tó gba 2 million fóṣù méjì, tó gba fóṣù mẹ́ta, wo lè yarí wípé òṣìṣẹ́ ìjọba mọ́. aláùdà wo lè lọ sí ṣọ́ọ̀bù pé mi ò ṣiṣẹ́ ìjọba mọ́. ta ló dẹ̀ fẹ́ máa bá wọn roko, ta ló fẹ́ máa sàn, ta ló fẹ́ máa sọ pé yé, ta ló fẹ́ máa ṣe yẹn. nǹkan tó ń ṣe fún yín nìyẹn, kì í ṣe pé bí àwọn olówó tó bá jẹ́ pé èpè, tó bá jẹ́ pé ègún.
tí ò bá jẹ́ pé èpè, tí ò bá jẹ́ ègún, ẹ̀yin tẹ́ ń jà fún 60,000 yìí, ta ni 60,000 bọ́ láàrin ọ̀sẹ̀ kan nínú yín? Géèmù tó ń gbá fún yín nìyẹn, ẹ ò ní ṣọ́ọ̀ṣì o. bẹ́ẹ̀ sì máa fara dà lọ nìyẹn. Àwa ò kàwé, bọ́tí nǹkan tó wà níbí, ẹ̀yin tí ẹ ka gbogbo yunifásitì àgbáyé wọn bí yín kú. Àṣírí tó wà níbẹ̀ mo ti sọ fún yín yẹn o. Bẹ́ẹ̀ protest kú, mo ṣe máa ṣe nìyẹn. Their 36 is, ẹ mọ̀ wípé olówó ò ní jẹ́ kí tálákà ṣoríire. Tálákà bá ṣoríire, ta ló fẹ́ máa ṣe gate man ni? Tálákà tó bá jára ẹnìkan ló máa bọ́ lọ́wọ́ àwọn jẹgúdújẹrá. Kò sí olówó tó fẹ́ kí tálákà ṣoríire. Ìwọ tó ń wò mí yìí, ọdún mélòó ló ti ń ṣe gate man? Ìwọ tó ń wò mí yìí, ọdún mélòó ló ti ń ṣe house girl? Ìwọ tó ń wò mí yìí, ọdún mélòó ló ti ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá ẹ̀? Kí ló dé tí ò dá ẹ lọ́lá? Ṣé kò lówó ni? Ó mọ̀ wípé tó bá dá ẹ lọ́lá, wàá gapá. Nǹkan kí ìtàn àwọn Nàìjíríà, àwọn tó wà lásán rọ̀, kí ìtàn lò fún yín nìyẹn. Owó ò sí ní Nàìjíríà. Gọ́vnà kan ó ń sanwó skul ọmọ ẹ̀, bóyá kíní kan bílíọ̀n lẹ pé mi ò mọye owó. Níbo ló ti rí owó tó lọ san fún àwọn ọmọ ẹ̀ dọ́là tó lọ san fún àwọn ọmọ ẹ̀ sílẹ̀? Níbo ló ti rí? Gbogbo àwọn tó ń kówó jẹ Emefiele and co, owó tó ń kó jẹ ṣé wọ́n lè fi sanwó minimum wage yín? They know what they are doing. Okay? Jọmọ bẹ̀yìn ni. Olúkálùkù yá ara ẹ̀ ní brain. Gbogbo protest tẹ́ ń ṣe kò lè ràn yín lọ́wọ́, kò sí nǹkan tẹ́ máa ṣe sí. Bí àwọn tòsíwájú wọn ṣe kọ́ wọn nìyẹn. Eléyìí tó bá tó wọlé lẹ́yìn wọn bó ṣe máa ṣe nìyẹn. Wọn ò ní fún yín lówó tẹ́ máa fi soríire, owó tẹ́ máa fi máa jẹun tí ẹ̀ ní yó ni wọ́n máa fún yín. Àwọn kankọ́ọ̀sì tó fẹ́ máa jẹ huge yẹn nìkan ló fẹ́ máa jẹ lọ for life. Ìwọ ló máa wá jára wípé now ọ̀nà wo lèmi náà máa gbà tí mi ò ní sí láàárín àwọn sálárì àná, àwọn sálárì jẹ́ ò gbọ́dọ̀ yó. Báwo lèmi náà ṣe lè ṣe láì jalè, láì pa ènìyàn? Ìwọ ló máa wá jára ẹ o, torí mi ò ní tàn yín. Sẹ́yìn lè máa kọ́ protest ni. Nígbà tí Tinubu wà ní kékeré ó ti protest rí, Buhari ti protest rí, àwọn Wọlé Ṣóyínká yẹn wọ́n ti protest rí, àwọn Básanjọ́ wọ́n ti ṣe protest rí. Orí pé wọ́n ṣẹ́ǹjì nǹkan tí wọ́n ní ẹ̀sìn tiwájú òní ti ẹ̀yìn wò, nǹkan tó ń gbélé Nàìjíríà, nǹkan tí bóyá àwọn òyìnbó ló gbé fún yín ni o, bóyá ìjọba ló gbé fún yín ni, I don't know. Nǹkan tó ń program fún yín ni wípé àwọn arábí wọn ò gbọdọ̀ yó, ebi ò lè gbọdọ̀ pa wọ́n. Ìwọ ló máa wá jára ẹgbà wípé èmi mo fẹ́ yó. Anybody ò ní já ẹgbà. Ìwọ fúnra ló máa jára ẹgbà wípé mo fẹ́ yó. Kì í ṣe by protest. Ìwọ ló máa yára ní brain wípé ọ̀nà wo ni Tinubu gbà di president? Kémi náà dọ́gbọ́n kí débẹ̀. Ọ̀nà wo làwọn kan gbà di rep? Ọ̀nà wo làwọn kan gbà di senator? Ọ̀nà wo ìwọ náà jára ẹ, kì í ṣe dandan kó lọ pa èèyàn, kì í ṣe dandan kó lọ gbé èèyàn sówó. Jára ẹ, wá kan ṣe. Ìwọ náà máa pursue iwájú yẹn kí wọ́n débẹ̀. Jagaban ní ti jara parapa, òun náà ti dókè, ó ti di president, ó ti ń kówó tí ẹ jẹ. Ìwọ náà gbìyànjú kí ìwọ náà débẹ̀ o. Ṣiṣẹ́ takuntakun kí ìwọ náà débẹ̀. Tí o bá dẹ̀ mọ̀ wípé o gba ọ̀nà tí politician, gba ọ̀nà míì o. Nígbà tí bá wo òṣìṣẹ́ ìjọba míì báyìí, mo máa sunkún sínú mi wípé kí ni ẹ̀yin ìjọba yìí, kí lẹ encourage àwọn tó ń kàwé? Encourage wo lẹ ń fún àwọn tó ń kàwé nígbà tá a bá ń wo àwọn tó kàwé síwájú, the way táyé wọn fi rí.
ẹjọ́ level wo ló lágbára jù láwọn òṣìṣẹ́ ìjọba yẹn? Level wo ló lágbára jù? Level wo ló high jù? Ṣé level 9 ni àbí level 15 àbí level 20 àbí level 20 àbí level 1 million àbí level 20 àbí level 100 àbí level 1000 level 17? ọmọ level 17 míì kò tí ì rí ilé kọ́. God ó mà lágbára o. Nígbà tí bá fẹ́ jáde mo máa ń tọ́jú owó ọlọ́pàá sápò ni, torí àánú wọn máa ń ṣe mí. Nígbà tí bá dé ọ̀nà wọn wá dúró sọ́nà wọn á gbébọn dání, oòrùn á pa wọ́n látàárọ̀ dalẹ́, tó sùn bá wa parí. Nàìjíríà, country tí àwọn ọ̀lẹ tó ti ń gbowó gidi, tí àwọn òṣìṣẹ́ ti ń jìyà. Same to all of you. Same to all of you. What are you encourage the youth? I come again. Nigeria, ìlú tí àwọn ọ̀lẹ tó ti ń gbowó gidi, tí àwọn òṣìṣẹ́ ti ń jìyà. Nǹkan tí mo gbọ́ ni wípé iṣẹ́ la fi ń dẹni gíga, nísìn iṣẹ́ la fi ń di ẹni tí sápá mú. Iṣẹ́ wo la fi ń dẹni tí sápá mú ní Nàìjíríà? Ẹ̀yin ìwọ tó bá ti ń ṣiṣẹ́ sápá gbọ́dọ̀ mú ẹ. Tí bá ń jáde máa ń tọ́jú owó àwọn ọlọ́pàá dání. Ẹlú ọba Solomoni bàbá òkìníkan ẹ gbà ẹ fi lè ra pure water, oòrùn yìí pọ̀. Àwọn kan máa jókòó sí ọ́fíìsì, wọ́n náà wọn ọ̀gá, wọ́n máa gba 2 million 3 million, wọ́n máa kó 50 million jẹ. Ẹni tó dúró sí títì látàárọ̀ ó gba 100,000 lóṣù, ó gba 150, ó gba 200. Kó tó di pé wọ́n gbowó yìí, kó tó di pé wọ́n gba owó yìí, wọ́n ti fowó ra gàrí àwìn tán. Kó tó di pé wọ́n gba sálárì, wọ́n ti fowó ra gàrí àwìn tán. What are you encouraging the people that is going to school? You people that is going to, do you have function? Gbogbo school tẹ́ padà lọ lóṣù lè fi ń ṣe hook up. Do you have function? Ṣé ẹ ní function ní Nàìjíríà? You don't have function. I come again. Nigeria, ìlú tí àwọn òṣìṣẹ́ tó ti ń jìyà, tí àwọn ọ̀lẹ tó ti kówó sápò. Ìlú tí àwọn òṣìṣẹ́ ti ń jìyà, tí àwọn ọ̀lẹ tí wọ́n fẹ́, ìlú tí àwọn ọ̀lẹ ti ń gun ọmọ jìbù, tí wọ́n gun Ferrari, tí àwọn òṣìṣẹ́ tí wọ́n fẹsẹ̀ palẹ̀ kiri. Level 15 míì kò rí Corolla lásán gùn. Ó dẹ̀ sọ pé ọ̀kàwé ni ẹ́. Level 15. Àwa máa ṣe security, àwa máa ṣe hey fún content creator. Content creator ọdún kan. Àwa gan pa sẹ́yìn ẹ̀. Content creator ọdún kan. Ó gbé level 100 sẹ́yìn wípé kó a máa guide òun. Àwọn náà máa ga pákiri. Same to all of you. Ẹ lọ bára yín ṣe àpérò tó ní èrò nínú. Ẹ̀yin ọba gbogbo ilẹ̀ Yorùbá, ọba gbogbo ilẹ̀ Haúsá, ọba gbogbo ilẹ̀ Ìgbò, ẹ̀yin gọ́vnọ̀ mẹ́fẹ̀ẹ̀fà, ẹ̀yin president, ẹ lọ bára yín ṣe meeting tó ní meaning. Ẹnìkan ló máa ń ba nǹkan jẹ́, ẹnìkan ló máa tún ṣe. Ẹ ti bà Nàìjíríà jẹ́.
ẹ ọ̀rẹ́ ní báyìí sòótọ́ ọ̀rọ̀ o. You have spoiled Nigeria. Kì í sẹ́yìn tẹ́wàá bẹ̀rẹ̀ bàjẹ́ o, àwọn bàbá lákú bàbá yìí ló bàjẹ́, ẹ̀yin náà ètò wa bàjẹ́ sí. You don't have plan to make Nigeria better. Nigeria government have money to pay 500,000 minimum wage. They have it, but they will not pay it because they know that if they pay it, if you work for 2 months, you can say that you don't work with government again. You want to work alone. That's the reason why tẹ́ bá fẹ́ kọ́lé, wọ́n fún yín lówó pé kẹ́ máa san díẹ̀díẹ̀. Wọ́n yá yín lówó pé kẹ́ lọ fi kọ́lé kẹ́ máa san díẹ̀díẹ̀. Tẹ́ bá fẹ́ ra mọ́tò, wọ́n gbé mọ́tò àwọn èlé yín lọ́wọ́. Owó àsankú ni. Why are you suffering ourselves? Owó wà ní Nàìjíríà náà, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ẹ sọ àwọn òkàwé di èèyàn rédèrèdè. Kóòtù professor mi ti gan, kóòtù lọ́ọ̀yà mi ti jẹ mọ́lẹ̀. Tó bá lọ bá àwọn ọmọ ṣe gánto máa wò pé ilé iná dẹ̀ kàwé. Ẹlòmíì ti gbé fáìlì, ọwọ́ ẹ ti kákò. Tàbá sọ wípé alàgbà ẹ gbọ̀wọ́, ìmá gbọ̀wọ́ báyìí ọwọ́ àwa ọmọ èèyàn lọ́wọ́. Mr. Man, leave my hand, man. Èmi ló rán ẹni sẹ́ kó máa gbéwèé kiri ní. Ọwọ́ ẹ ti kákò níbi tó ti ń gbéwèé kiri. It is a pity for this generation. Ìjọ wo lẹ fẹ́ ṣe gbogbo rádaràda yìí dà? Still now every day lẹ fi ń wó owó lé school. Ojoojúmọ́ náà lẹ fi ń kàwé. Ojoojúmọ́ náà lẹ fi ń ka ìwé. It is a pity for all of you, man. Go and repent and do the necessary thing at the right time. Go and repent and do the necessary things at the right time. You have spoiled Nigeria. Okay? So that is what I want to tell you this night. Àwọn holy center ìkan tó ní ká sọ nìyẹn àti sọ tiwa àti ń lọ. Lẹ́yìn ilé ìta sọ nǹkan tó bá wọn ilẹ̀ lè ṣe o. You can do what you like. Okay? Tiwa ni pé ká sọ. Tí ó ní pé kẹ́ gbọ́ àbí kẹ́ má gbọ́. Ẹ̀yin òṣìṣẹ́, protest kan ni protest. Ẹ jẹ́ nǹkan tí ẹ ò máa jẹ́ kí n já yín tán, jẹ́ kí n tó fún yín ní key kan. Protest kan ni problem ni solution yín o. Jẹ́ kí wá já ẹ tán. Jẹ́ kí já yín tán. Tí ẹ bá protest, tí wọ́n bá fi kún owó yín lóòótọ́, owó tó sọ pé wọ́n ò ní san tó bá san. Lẹ́yìn tó bá san tán, wọ́n máa yọ owó yẹn lórí ìkàn mi o. Wọ́n lè gbé pò lọ sí 2,000 o. Ibi tó máa gbà yọ sí yẹn rábà yín o. Ẹ máa san tí ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀ fún yín. Owó tó ń sọ pé àwọn ò ní san yẹn, tẹ́ bá padà sí meeting tó bá sọ pé wọ́n máa san, tó bá san wọ́n máa yọ níbi mi o. Wọ́n máa gbé bùkátà bí yín lórí tí ẹ ò expect o. Àwọn ará bí yìí wọ́n ti calculate gbogbo 36 yín o. Mo mọ̀ wọ́n o. I know them how they are operate o. Reality mo sọ fún yín o. Protest is not your solution. Your solution ni pé kó lúkàrún kan padà sínú ilé ẹ̀ kó jókòó. Tí Tinubu bá ṣe ìwé jáde kó lọ ka ìwé ẹ̀ ọ̀nà tó ń gbà tó gbà débi tó wà yẹn. Ẹ lọ ka ìwé nípa Dangote, ẹ lọ ka nípa Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. Báwo náà ṣe sí? Kì í ṣe oògùn owó, gbé ọpọlọ ẹ̀ kalẹ̀. Báwo lèmi náà, kí ni nǹkan tó èmi náà lè ṣe? Ṣé rí problem nǹkan tó fa rádaràdà bá yín jẹ́ kí sọ fún yín. Nǹkan tó fa rádaràdà bá yín ni wípé mentality wípé bí gbogbo ayé ṣe ń ṣe leléyìí jẹ́ kí èmi náà ṣe bẹ́ẹ̀ ló ń kó bá yín. Follow your way. Gbé ọpọlọ ẹ̀ kalẹ̀. Kì í ṣe gbogbo èèyàn ló fẹ́ fìwé jẹun. Kí ni nǹkan tí mo lè ṣe? Gbàgbé nǹkan tí ayé ń ṣe. Forget. Kí ni nǹkan tèmi náà lè ṣe? Tèmi náà lè jẹ́ ènìyàn. Gbàgbé wípé mo gbọ́dọ̀ di policeman, mo gbọ́dọ̀ di lawyer, mo gbọ́dọ̀ di doctor. No. Kí ni nǹkan tèmi náà lè ṣe? Tèmi náà lè jẹ́ ènìyàn.
ẹ gbàgbé à ń ṣe oògùn owó, ẹ gbàgbé à ń ṣe yahoo. Kí wọn náà kó débi gíga. That is the solution. Tí wọ́n bá fi kún owó yín, ẹ máa san padà. Ó lè dọ̀la kan sọ fún ẹ wípé tó bá fẹ́ rìn nílẹ̀, o gbọ́dọ̀ san owó tó fi ń rìn nílẹ̀. Wọ́n lè sọ wípé wọ́n lè fi kún owó aeroplane tẹ́gùn lọ sí òyìnbó. Ọ̀nà oríṣiríṣi náà lè gbà. They can pass many ways. Ọjọ́ mẹ́ta ẹ̀sẹ̀ bí ẹ gbọ́ kí ni wọ́n pe kíní yẹn náà tó ń sọ pé wọ́n fẹ́ máa yọ ní bọ́ǹkì yìí, ẹnì kan bá mi kọ́ sí ìsàlẹ̀ báyìí. Yeah, whether you agree direct or they collect it indirectly, you will pay. Kò sí ìkọ́tẹ́ lè ṣe sí. That is the program. Bó ṣe program ẹ̀ sílẹ̀ nìyẹn, bó ṣe tẹ̀lé nìyẹn. Kí owó wo náà sọ pé ka cyber security level. God bless you. Cyber security. Wo gbọ́rú ẹ̀ rí. Kí ìkan ló débẹ̀ yẹn. Cyber security. Ẹnìkan dẹ̀ ń kó 90 billion, 100 billion ní jẹ́. Wọ́n dẹ̀ ń rìn successful láàrin ìlú, kò dẹ̀ sí ìkọ́tọ́ lè ṣe sí. Ẹni tó jẹ́ ewúrẹ́ wọ́n ti wà lẹ́wọ̀n. Ẹni tó jáde ẹ ti wà lẹ́wọ̀n. Owó wa tí wọ́n jí ni wọ́n tún fi ń bèèlì ara wọn. Owó wa tí wọ́n jí òun náà fi ń bèèlì ara wọn ní police station. Lágbájá san 20 million fi bèèlì ní. Ṣé owó bàbá ẹ̀ ni? Lágbájá san 100 billion ó fi san bèèlì lẹ́ni. Ṣé owó ẹ̀ ni? Kì í ṣe owó wa. Ó fi owó wa sanwó bèèlì ara ẹ̀. It's a pity for this generation. Ẹni tí ò bá lówó láyé wàhálà ni o. Mo gbà ládùúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Ọlọ́run á ṣe yín lólówó. Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè. Ìyà ń jẹ tálákà. Ìyà ń jẹ tálákà. Ẹlòmíì báyìí wà lẹ́wọ̀n lórí ọ̀rọ̀ àìmọ̀dí, lórí ọ̀rọ̀ tí ò ní mínì, lórí ọ̀rọ̀ tí ò ní taproot. Àwọn tó pa Nàìjíríà sínú wọn dẹ̀ yàn fandafanda, wọn náà ti sanwó bẹ́ẹ̀lì. Nigeria, see your life. Go and repent and do the necessary things at the right time. Tọ́ba á bèèrè lọ́wọ́ yín látàárọ̀ wípé ọba ta ló ń sọ̀rọ̀ látàárọ̀. Ẹ sọ fún wọn wípé my name is Adelano Adekunle Solomon. AKA Talo Feku Baba one before, but now King Solomon for the whole world. The only man that knows the secret of Oko and Obos. The only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, many things will spoil. If many things spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I don't believe in any religion. I believe in humanity. God bless you.